I don't know what to say. Okay. How much you want to, baby? I go play. Oh. Hello, no person, baby. Solo, deka, solo, jalo, koro, baby boo. You know what's up, man. Baby, my son, me the baller. You know, it's me a cool, and I'm fresh and clean. Don't ask me, baby. I know be so love you now. I wanna kiss you now. I wanna hold you down. I wanna see you get down below, get down below. I wanna love you now. I wanna kiss you now. I wanna hold you down. I wanna see you get down below, get down below, yeah. It's payable. You know I'm feeling good. Baby, come be my boo. Anything you want, I give you good. If it's what you want, I go give it to you. I know what you wanting, baby. Come take this something. Just come take this something. I know you just want this something. Cause I did see your face, your body just want this something. I go give you good. He was a very good man. He was so caring. Baby. Good morning. Good morning. How are you? Good. I'm so tired. I'm good, I know you're worried. Oh, you up? Yeah. Yes, I set for work. We're looking sweet. Thank you. Oh, we're done. What's ready? Ṣọmọ mo ní assignment kan tí mi ò parí ní ọ́fíìsì lánàá, so nítorí ẹ̀ mo fi ń rò pé kí n tètè lọ. Meaning? Mo feel pé bóyá tó bá ti ń jáde pé bóyá kó ya eatery kó grab breakfast ńbẹ̀. So tí n bá tètè ṣetán lọ́fíìsì tí n bá dé màá sáré ṣe oúnjẹ ẹlẹ́ẹ̀kọ́ tó dé láti ibi iṣẹ́. How did you mean I don't know? Coach at the right time. Now, Jimmy Thompson. Only can not breakfast in the tree. No. Now tell me, what is going to buy the money?
Ooh, a cute loving man like me. Oh Lord, a cute loving. Olatunji, Baby. it's past 9. Oh, there, Jimmy. Kí ló wá fẹ́ jẹ báyìí? Don't worry, I will take care of myself. Shori, mo wò pé kí n má tún dé láàmú jù pẹ̀lú gbogbo wàhálà tí mo ti fi ẹ́ ṣe. Wàhálà? Ṣé o fi mí ṣe wàhálà ṣá? Wàhálà ni. Wàhálà kan ò jù báyẹn lọ. Nígbà tí ó ṣe pé mo fẹ́ pa ẹ́. See, all I need you to do now is go back inside and relax yourself so that you can regain your strength back. Clear? Come here. A peck in your forehead. And do not stress yourself. I'll see you. Bye. Yeah. Henry changed to something totally different. Olatunji. Mo ti ṣetán. I'll be right there. Okay. Yeah. Yeah. 13.5%? Where did you get this from? I bought it myself. 13.5% alcohol? Ṣó ti pọ̀ jù ni? And you know I don't drink. Tí mo bá mu ìdérí kan ilé ìwọ mọ̀ pé ìwọ ló máa gbé mi kúrò níbi tí mo wà yìí. Why? Olatunji, mo mọ̀. But at least tó bá mú lẹ́ni. Ọ̀la àti ọ̀túnla, you will get used to it. Aṣá àyà wọn tó máa mú 42%. Get used? What? Alexa. You see, sometimes our body system needs some of this. But Henry, this is too much. What did you say? You call this too much? You must be kidding. But Henry, when did you Stop drinking? Innit? When did you start drinking? And use your lines. Alexa, listen to me. Alexa, I love you. I love you. I love you so much. You're so boring. As in, own life. Own life. You're so busy. You're so boring. Oh, why entertaining at all? No clubbing, no party, nothing. Olatunji, I can't take this from you anymore. I'm going tonight. Yes, no phone. Oh! I am boring. Yes. Fun? Ọ̀gá, irú ọkùnrin títí ẹni mo rí rí. Lóòótọ́, ó náwó lọ́wọ́, ó dẹ̀ mèyàn. Bẹ́ẹ̀ mi ò ní gbà kó sọ èmi darúgbó sínú ilé. Alẹ́, Olatunji, I'm going. What fun are you going out there to have that you cannot have with me here? Yeah, you come with me, Olatunji. I'm going. Good night. I can't cope with you. How about I marry this?
Poor woman. I go rush you, be like my side. Let me upgrade you. I like your booty call. Let me invite you. I get it all. Let me advise you. I hate liars. I'm tired of trying. What's up? As I enter the club, aftershock. I see fine, baby. Aftershock. She carry me. Shine your level, no delay. Have love, tell me how you like the game. I go play with you. See how we come, my bad sure. I should be a little, I let Boom boom. Da da Robra. Ẹ má bínú pé ó pẹ́ kó tó wọlé o. Bí a torí pé ó ti pẹ́ tó ti ṣe fàájì gbẹ̀yìn ló fà á tó fi bára jẹ́ báyìí. Kò dẹ̀ wá mu ọtí púpọ̀ o. Díẹ̀ ló mu. Bó ṣe mọ̀ pé téèyàn bá ti mu tí tipẹ́tipẹ́, nǹkan omi ló lè fà síyàn lára. Ó lè gbòdì lára èèyàn. Mo ti gbàgbé pé ẹ lè mọ̀. Mi ò tiẹ̀ need láti mọ̀. But can I please ask for a favor? Ẹ lè bẹ̀rẹ̀. Thank you. Please, for the sake of God, in the name of everything that is good, má jẹ́ kí n ever tún rí ẹ pẹ̀lú ìyàwó mi mọ́, torí dá mi lójú pé gbogbo nǹkan tó ń ṣe yìí àfarawé ni. Kí ni mo gbọ́ tẹ sọ ń sìn náà? Yes, àfarawé. Àfarawé. Yes. Ó dàbí pé ẹ mọ ìyàwó tẹ gbé sílé. Ẹ mọ ìyàwó tẹ gbé sílé rárá. Tó bá yẹ kó ẹ fẹ́ máa sọ̀rọ̀ pé kí wọ́n máa rìnrìn kùnrin àbí wọ́n máa ṣe ìranù kiri, ìyàwó yín ò kí ń ṣerú nǹkan bẹ́yẹn. But tó bá yẹ kó a fẹ́ sọ̀rọ̀ pé ká ṣe fàájì, ó lè ṣe fàájì láti èní di ọ̀la. Ẹ wá sọ pé ìyàwó yín ṣe àfarawé. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ lè stop mi pé kí n má bá ìyàwó yín rìn. She's a very lively person and I like her. Whether she is lively or not, she is my own wife. I need a very papọ̀ mọ́. Period. I am sorry to disappoint you. You cannot stop me. Get out of my house, woman. Get out! Ẹ̀rí nǹkan náà. When you wake up, go into your room. Kí ló tún ní mo ṣe? Kí ni o ṣe? Kí ló tún ṣe mọ́ ẹni kejì? Wọ́n ló mọ tí yó. O lọ sí club o mọ tí yó títí débi pé o mọ̀ gbà tán bí ẹ délé. Married woman. Mọ́ ẹni kejì wá yí ẹ̀. O wá ń bèèrè lọ́mọ pé kí ló ṣe? Kí ló ṣe? So ó ti wá bíbẹ̀ ó ti wá fẹjọ́ mi sùn yàbí. Ọkùnrin lòun gbogbo nǹkan tó bá rí kò náà mójú kúrò rárá. Kí ló bá? Shut up! Kí ló ń bá mi sọ? Ṣé mo kí mo dẹ̀ bèèrè lọ́wọ́ ẹ o? I asked you but mo boy wa mo ní ṣó ready for marriage o lo ti ready ṣó wá ready báyìí married woman Yorùbá ní oúnjẹ tí baálé ló bá kí n jẹ ìyàwó nínú ò gbọ́dọ̀ ṣe òun lọ sí club lọ mọ sí yo wọ́n gbé wálé ojú òtí ẹni
bọ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ èmi ò rí nǹkan tó bad nínú nǹkan tí mo ṣe. Gbẹ́nu sọ̀hún kí ló ń sọ? Ṣé ìwọ ló máa kọ́ má rì ni? Ṣé má ìdùnnú àkọlé mi ilé ọkọ mi kọ́ ni mo wà yìí? Sọ fún mi, o ò ní ọpọlọ tó rò rárá. Ṣé torí ẹ̀ lẹ ṣe wá fẹ́ máa sọ̀rọ̀ sí mi sister mi? Ṣé ibi tó sọ̀rọ̀ sí ẹ ni? Ó ti ń pọ̀ jù o. Kí n gbẹ́nu sọ̀hún ló ń sọ yàrá kí ló ń ṣe ara ti sọ? Sister, ẹ má bínú o torí pé mo wá síbi báyìí náà lẹ ṣe ráyè àti máa sọ gbogbo nǹkan tẹ̀ ń sọ ẹ ṣé o. Are you working out on me? Ṣebí torí mo wá lẹ ṣe ráyè máa sọ̀rọ̀ sí mi. Ó dàbọ̀. Mo rẹ́ni kejì. Wo á tó tó ẹ ti. O wá padà wá bá mi ń bí. Ibi náà ni màá jókòó tó ti máa bá mi. Orí à pé. Kí ni mo ṣe tó? Ọwọ́ rẹ̀ ti yájú. Aláàgì. Ọjà. Lọ́kọ̀ náà ṣáṣá o. Wọ́n ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ tó ọwọ́ ìtura. Ẹ á máa fọ́tọ̀ o. Ọ̀gá múrí márùn-ún ni mo gbà 100 naira. Ojú mélòó lójó ń bẹ? Ọdún méjì. Ojú méjì. Sọ ti gbowó? Mo ti gbowó. Ẹ gbé tẹnu mi o. Múrí márùn-ún mo gbà. Ajọ́ rárá o. Ó jẹun. Rasaki. Gani. Kí ló jẹ́ pé àwa méjèèjì lẹ́ ń wò? Nítorí Ọlọ́run. Mi lè gbọ́dọ̀ táwọn mi ń jẹ ìyọ̀. Ayé wọn ń kà wọ́n fojú kà sí ibi kùn ni. Ayé mọ̀ ní ká. Wọ́n ń fojú gbóúnjẹ lára rẹ ni. Ìwọ tó jẹ́ pé ìfún lọ́rùn. Bọ́ọ̀bù oúnjẹ kanlẹ̀ ojú rẹ̀ wálẹ̀. Ṣágo ń búgò. Àgẹ̀ tó ń bú kẹ́tù. Ẹni tẹ́ pé èèyàn lè jẹun kù fọ́mọ lásán. Ìgbè pé èèyàn jẹun fún yàwó. Gàgà ẹkú iṣẹ́. Sati. Yeah. Sati. Ṣé wọ́n ọ̀rọ̀ ẹ̀? Yeah, you do. Mi ta jí. Àgbà ẹ̀kú lọ́rọ̀ ìgbà. Dáadáa ní kí ló ṣe táyà mọ́tò yín? I need to gauge all of the tires. Rasaki. Ẹ lọ. Wọ́n náà fẹ́ gẹ́gẹ́ gbogbo táyà ẹ lọ wò. Wọ́n lọ fẹ́ ṣe táyà. Àwọn ọ̀gá imú ẹ̀ ṣẹṣẹ́ tó ń sìn mí o, ṣẹṣẹ́ tó ń sìn. Ìwọ náà tẹ̀lé. Ọlọ́jà tẹ̀lé mi jáde. Tẹ̀lé olóòsì olóúnjẹ ìyá jáde. Lọ́wọ́ ayé ń jẹ bẹ́ẹ̀ ní ojú wo bí. Ọba rẹ̀. Tẹ̀dé mi ó yó. Fàdé ń gbẹrun líǹkà. Olóòsì fún lọ́rùn. Ọlọ́run gbà wá o. Oúnjẹ náà mọ̀. Kò síṣẹ́ kan tán lè ṣe. Àfi ajẹmọ́ fi àyó. Olóòsì oúnjẹ ló mọ̀ ọ́ rí. Gbogbo ayé ń jẹ ìrìn àwọn nǹkan ní ń gò. Ọlọ́run máa kú ṣe o.
ẹni tó lówó ní fọkànbalẹ̀. Ẹni tó ní fọkànbalẹ̀ olówó. Ẹ wá jẹun. Thank you. Yeah, nah. Oh. What's that? Baby. That's just something. Yeah, no. It's no shit. Má gbé yẹn wá wo lórí ẹ̀. Orí ìlànà orí ń jẹta. Orí ẹ̀rọ wo ni? Láìkí orí ẹ̀ tó ní ojú kìnnà lórí ìlànà orí ń jẹta orí ń jẹ. Mo bébí owó náà mọ̀ pé iṣẹ́ tí mo ṣe ni mo dẹ̀ ní láti tún tètè jí lọ sí iṣẹ́ láàárọ̀ ọ̀la. Bí èmi náà lọ bí iṣẹ́ o. Èmi náà lọ bí iṣẹ́ o. Wọ́n ló ní bíṣẹ́ tiẹ̀. Èmi báyọ̀ ṣiṣẹ́ ni. Wọ́n kò má kájà rẹ̀ jáṣẹ́ tó yẹ ká ṣe. Wọ́n máa rí ká lè tu ara ilé. Wọ́n lé dáhùn ìdánwò kí lọ. Dáhùn ìdánwò. Wọ́n ní tí ẹ ṣàánú mi náà. Kí ló dé tó ń ṣe báyìí? Kí ló ń ṣe náà? Wá tó ń ṣe báyìí. Tó bá yẹ máa ń pè èèyàn wò ta. What's all this now? Wọ́n ti registry o. I give you my body and my soul. Body lásán mo ń béèrè mi tí béèrè soul. Bọ̀ kí ló wà nù kí ni ṣé Okay, it's okay. Erin. Kí ló tó ń ṣe ṣé ó jẹ oúnjẹ ni? It's okay. Mo mọ̀ tí n bá ṣe tán màá join ẹ, please. Láago mélòó? This is 12:30 a.m. Sweetheart, I know it is 12:30 a.m. But mo need láti parí proposal because I have to submit it tomorrow. Same excuse to man give all the time ni. Ṣé wọ́n nìkan ni? Ǹjọ́ tó bá tún ráyè, ó máa bẹ́ẹ̀ ni. Why are you so boring like this? Oh. Did you just say I'm boring? Morani Keji. Boring. But I still made love to you 2 nights ago. Okay. But I won't let her disturb me. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o. Èèyàn ni ẹ́. Èèyàn lè yí padà at any time. Change nìkan ló constant. Any other thing can change at any point in time. Nǹkan yẹ kan péré lèmi kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Jọ̀ọ́, má jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó yí ìfẹ́ tó ní sí ọkọ ẹ̀ padà lọ́kàn ẹ̀. Ó dá mi lójú pé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà Ọlọ́run á yí lọ́kàn padà. I'm very sure of that. So please and please be happy. Cheer up. Kò wá gbà. Kò gbà o. Kò sí nǹkan tí mi ò sọ tán.
Kò sí wà tí mi ò wò tán. Wait, nísìrò. Ṣé ọkọ àti ìyàwó wọ́n tún máa ń dá ọjọ́ sígbà tán máa ń fọwọ́ kanra wọn ni? So I say my own. Tí n bá yí báyìí, ó yí mi padà ni. Tí n bá yí sọ́tún, á yí mi sósì ni. Tí n bá kọrí báyìí, á kọrí báyìí ni. Kò wá sí nǹkan tí mi ò ṣe tán. Kódà mo act ìdánwò. Mo jẹ́rìí ara mi. Kò tí sí ìyàwó tó lè bá mi dọ́rú ẹ̀ wò láíláí. And aside that, ṣé wọ́n rán létí wedding vows yín ni? Wedding vows ló pè báyẹn. Ọ̀rẹ́, mo mọ lórí bí ọmọ alábídì ni. Mo máa ń kọ́ lórí fún báyẹn. Hi, Henry Ajayi, do solemnly swear to take you, Alexa Akadigbo, as my beloved wife, in sickness and health, till death do us part. Mo tún máa ń rán létí pé body and soul wọ́n lè bìnrin mo ní. Kó má lọ jẹ́ pé nǹkan tí mo ń rò. Kí ló? Oh no! Capital no. Mo trust ìyàwó mi. Kò ń ṣe ṣe lọ. Kódà kò lè ṣàgbèrè. Yeah, mo trust ẹ. Ìwọ nìkan ni mo gbé sáyà o. You be my heart's desire. You only calling you desire. You be my heart's desire. Kí ló ń sọ yìí? Láíláí níbo? Wo kí Jésù fún ara rẹ̀ sọ̀kalẹ̀ látòkè. Baby yẹn ò lè change. Ṣó ti worst tó yẹn ni? Ó worst jù bẹ́ẹ̀ lọ. Ṣáwọn parent ò lè bá wá nǹkan kan ṣe sí ni. Ṣé sí kíni? Kí lábàá ṣe fún? I love her. Oh, káàbọ̀ dé. Ẹ káàbọ̀. Wo ọ̀rẹ́ jẹ́ kí n tètè máa lọ. Kọ́kọ́ tó tún ní pé mi mo tún wá ń kọ́ ẹ̀kọ́ kúkọ̀ ńsìn. Nǹkan kúkọ kí ni? Ṣé bẹ́ẹ̀ mi mo lọ kọ́ mi? Mo sọ pé kò ní sùúrù mo ń bọ̀ fún mi ní few minutes mo ń bọ̀ nsìn. Ga. Shut up! Shut your mouth! Ó láti ló ṣe síta ni. Ṣọ́ọ̀rọ̀ ẹni yẹn, ọ̀rẹ́ tó fẹ́ balẹ̀ ayé ẹ̀jẹ̀ ló pè lọ́rẹ̀. Look at yourself. A responsible woman, a responsible housewife. So tí mo bá tiẹ̀ ń bọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bí ó ṣe máa bá ẹ̀tẹ́ ìṣe fàájì òṣì pẹ̀lú ọtí nìyẹn. Is that what you're telling me? Hey, but kí ni big deal? You just give me that question. Ọlọ́túndé wo mi láìkí ẹ̀. O kò lè expect kí n wà nínú ilé látàárọ̀ kí n má ṣe nǹkan kan. Ìgbà tí mo wà board mo dẹ̀ pọ̀rẹ́ mi kó wá keep company mi. And then nǹkan tí mo ní ni mo fi ṣe lálejò. Nǹkan tó ní ló fi ṣe lálejò. Ó ní nǹkan gidi tó lè fi ṣe lálejò àbí? There is no milk, there is no coke, there is no Fanta. Is that what you're telling me? Mot báwo? Bẹ́ẹ̀ náà la máa sọ pé kó gbéyàn jáde. Iṣẹ́ ló máa sọ all the time. Àwọn nice places wà ńbẹ̀ tó yẹ kó máa gbéyàn lọ. The place voodoo ò ní gbéyàn jáde. Tó bá súnmọ́ dàda gbéyàn jáde báyìí Mr. Biggs all the time. Ìwọ náà kàn imagine èmi mo rẹ́ni kejì Mr. Biggs all the time. But why? Obìnrin. Why? Obìnrin. Má bínú ọkọ mi. Ìgbà tí mo rí pé mo ti ń pẹ́ kí n tó délé ni mo fi ní kí n sáré yà ní eatery kí n ra oúnjẹ wá so that tó bá délé kó má dàbí pé o délé ò bá oúnjẹ. So ìgbà tí làákàyè sọ fún ẹ pọkọ ẹ máa jẹun tó bá délé ọpọlọ èèyàn wá pé láti sọ fún ẹ pé ó yẹ kó o tẹ ẹ̀bà tàbí kó o ro àmàlà tó fẹ́lẹ́ fún kó wá fi ọbẹ̀ ẹ̀gúsí sí
tàbí ọbẹ̀ ẹ̀fọ́ tó make sense. Ni Ọlọ́run kọ obìnrin. Toast bread. Wọ́n ṣe toast bread fún èmi. I'm an American man. Mo ṣe rí pé orí ẹ̀ ò gbé ni. Mo ṣe rí pé òun ní làkàyà tó. Bó ti wulẹ̀ kó mọ òun ní ọpọlọ. Mi ọ̀nà ẹ̀. Èmi fọwọ́ kọ ẹ̀. Láyé. Mi ò fọwọ́ mi kó bọ̀ ẹ́ láyé mi. Nǹkan tó máa nù ẹ́ ó wà lára ẹ̀. Torí pé mi ò fẹ́ sọ̀rọ̀ ǹjẹ́ ti ń rọ́ọ̀mù wálé. Now, lọ sí bá mi, bá mi gbé ọtí mi wá. For the count of 3. 1! Tó bá yà wá lẹ́yìn ọ̀pọ̀ tí bá lọ ṣe ni mo ti. Kí má parọ́, ó ti sú mi. I am fed up. Seriously? Mi ò mọ nǹkan tí mo lè ṣe mọ́. Àdúrà náà la máa gbà. Oníkálukú abítí ẹ̀ lára. Bẹ́ẹ̀ ni o, àmọ́ ó níbi téèyàn lè pamọ́ra dé o. Oníkálukú á máa gbé àgbélébùú ẹ̀ ni. Tó bá wúwo jù mí lọ, máa máa yọ dànù. Ẹ wò sà. All we need to do is just pray. All will be well. I'm sure. I pray. I pray all is well. Thank you. Nísòro, tí o bá sọ wípé o love ìyàwó ẹ̀, tí ìyàwó ẹ̀ ò dẹ̀ love ẹ̀ mọ́ ńkọ́? Yeah! Àbí wo mọ̀ wípé irú ìfẹ́ tó ní sí ẹ nígbà tẹ́ bẹ̀rẹ̀ love yìí, ọkọ ló máa ní sí ẹ mọ́ sí now. Yeah! Oh, no. You see, tí o bá nífẹ̀ẹ́ mi mọ́, màá mọ̀ nù why. Oh. Abo ti rí ni. Yeah! Ẹni tó jẹ́ pé kì í mọtí, kì í mu sìgá, irú wọn ló máa ń ṣonú bàjẹ́bàjẹ́. Ṣé o ní máa yẹ kó yà lẹ́nu pé ní ọjọ́ kan, ó máa jẹun tán nínú ilé ẹ̀ báyìí, ó dẹ̀ máa lọ ṣanwó lọ́rùn. Oh no, I reject it. Èmi náà reject ẹ fún ẹ. But ẹni tó jẹ́ pé ó ń wù ẹ́ báyìí, ó ń ṣe nǹkan tó wù ẹ́, ó ń jayé orí ẹ̀, kó dẹ́ sọ̀rọ̀. Ìwọ dẹ̀ believe pé kò sí nǹkan kan nínú ẹ̀ tó ń rò tàbí tó ń plan fún ẹ. You should watch it. You should watch it. Ọ̀gá. Yeah. Kò sí tó ṣe táyà yẹn. Ó gbẹ ló dúró rí èyí mo ti mú gbé mi èyí láti àbí ẹ̀rí àti àbí. Mi ò need láti dúró di ìgbà tí nǹkan bá ṣe àbí tí táyà bá lá kí n tó change ẹ̀. Gbogbo àwọn nǹkan tá kí n kọ bí ara sí tó máa ń fa accident nìyẹn. Mr. T, ẹ pẹ̀lẹ́. Báwo ni? Ṣé ò sí? Ṣé dáadáa lẹ wà? Àwọn fámìlì ńkọ́? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó ní burúkú nílé jáde. Wọ́n ń bèrè yín ni. Ìwọ wọ́n lọ sọ fún mi pọ́n bèrè mi. Ẹ máa lọ ṣiṣẹ́ lọ jáde. Lọ ṣiṣẹ́. Olórí burúkú. Olórí burúkú rẹ́ẹ̀fù ló yẹ kí wèrè mọ̀ sí. Kọ́ máa lọ pílò Nigeria League. Ẹ máa lọ ṣe táyà àti agbede. Ṣé mi à? A ní olóòtú. Take a calm with them. Yeah, thank you, my dear. Lọ ti ṣẹṣẹ. Ẹ̀mí mọ̀ ẹ̀ ṣíwájú kò ní. Mo rò pé ìrẹ̀dẹ̀. Láàrin bá máa lọ ṣiṣẹ́ jàre. Ṣé ọ lọ rí pé mo lálejò ni? Wọn ò mójú wọn ò mọ́ra. Torí kí ní ńlá. Ẹ dákẹ́ bá ń sún báyìí jàre. Okay, you. Irọ́ ẹ bá ń jókòó báyìí. Okay. Ẹ̀wẹ̀ mọ́ bínú jàre. Ṣé rí bí nǹkan yẹn bá káyàn la, mo sáré jáde ni mo gbé yàyé yìí jáde ni. Wow. Surprise láti ń bọ̀.
Ṣé bẹ́ẹ̀ ṣe wò ya yín? Mo nífẹ̀ẹ́ rẹ̀. I very love him too much. Wow. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ni. A nífẹ̀ẹ́ ara wa gan ni. Mo sì gbádùn ẹsẹ̀ sí mọ́ pé bẹ́ẹ̀ bá lóbìnrin lé bí bá ti ń gbọ́rọ̀ síyàn lẹ́nu tó ní tó náà sí mọ̀ pé ni tó níbi tó náà sí mọ̀ pé bí ni what are you looking for? Kí lèèyàn tó ń wá? You two look good together. Yeah. Look at. Anyway, I'm happy for you. Yeah. We happy for you too. We happy for you. Mo nífẹ̀ẹ́ ìkẹyọ̀ kan tó kàn ní bó ṣe wà yìí. Sẹ́ni bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó bó ṣe ní sùúrù tó. Bó bá dọ̀rọ̀ lóúnjẹ dé. A máa jẹun. Olùsèyìn ò lè fẹ́. Ì máa jẹun gan ni. Má bínú. We are together. We are together. Ibi tí Eric gbé fóònù ẹ̀sìn tí ó gbé fóònù látàkùn. Lè ti ṣe ṣìnà lọ. Ilé ló máa wà. Eric, how far now? Kí ló ń ṣe látẹ̀kùn? Má ẹ bá bẹ̀. No, má sọ yẹn fún mi. O ti gbàgbé pé ní Friday ni. À ń lọ club now. Yeah. Of course, àwọn ọmọ yẹn ń bọ̀ now. Alright, okay, kò sí wàhálà. You imagine. Ẹ̀rí ló ti gbàgbé pé ní Friday. Má lè ṣe máa gbàgbé. O ṣáà ló jẹun tiẹ̀. Mi ò jẹ́ jàre. Kò sí nǹkan kan mọ́. Níwọ̀n ìgbà tí ìwà yín ò ti bára mu. Bọ́n mú fẹ́ kó mọ kinní kan. 40% péré ni ìwà tí ọ̀pọ̀lọpọ̀ máa ń mọ̀ before wedding. After tó bá wed tán ní 60 tó kù máa fara hàn. Morenikeji ò kì í ṣe èèyàn báyẹn. She is calm, caring and very respectful. Momo, I know her very well. Mo mọ nǹkan tó lè ṣe. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ní ìwà burúkú kan àbí ìkejì tán fi pamọ́. But nǹkan. But what? Kí ló tún but sọ fún mi? Ó yá jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Sùúrù àti ọ̀pọ̀lọpọ̀ àfaradà la fi ń ṣọkọ obìnrin. Níwọ̀n ìgbà tí wọ́n bí láti ilé kan náà, báwo ni wáyé ṣe fẹ́ jọra? Òótọ́, I understand. But iye tó ra wọlé ìburú jáì. Etí wo ló ń bá ní gbọ́? Pé ìyàwó mi ó mọ tí yó. Ọ̀rọ̀ rírùn ni. Sùúrù náà ló máa ní. I feel terrible. Ìyẹn dọjọ́ mi.
ṣé bó ti gbogbo kíní ẹ̀ ṣe máa ń rí nìyẹn. For real ṣọlá àwọn kíní risk ni tẹ́yìn ọba dare láti take risk nígbà míì gbogbo gbàgán ni èèyàn kàn ṣe ra ẹni. bí kí ọmọdé máa kọ́ swimming ni tí ó máa lè dé láti lọ síbi tó bá deep tẹ́fẹ́ níbi tó wà sọ́rọ́ ló máa wà. Harry nǹkan tí ọmọ yẹn rò lọ. kí ni. Oh my. Leave that one. On a packaging. Ta ló sọ fún ẹ? Eléyìí ò kì í ṣe packaging o. I tell you, sórí nǹkan tèmi ń wò yìí, ẹ̀kọ́ wọn tí mò ń wò yìí kò tí ì rọ̀ débi wípé wọ́n máa tó pọ́n. Gbàgbé. Àwa ṣe ṣìnà kọjá ẹ̀. That's the simple truth. Olórin kan sọ ní pé kò ní dáa fẹ́ èbó tó ṣe kó stay. Bí èbó bá kú re kò ní sọ. Ló wá fọ ọ̀dẹ̀ fẹ́ ó ní àtọ́jú kan ní pé èbó ni ọ̀já máa dé lè bọ̀ sọ́lọ́mọge. Àwọn ẹ̀kọ́ tó ti rọ̀ náà tó pọ́n. Ọmọ tó ń wọ ìwọ́n rí package ẹ̀ ní. Tó máa túbẹ̀ Adébí. Ọlọ́run. Oh, believe. Aṣọ tọmọ yẹn was soft and I'm not sure bó pọn ni jẹ́ kí n lọ check it out. Will be same thing ní gbogbo wọn. Ó dàbí ọ̀rọ̀ ọlọ́pàá àti olóṣó ni. Àwọn méjì ń ṣe night duty. Olóṣó ló ní pàrọ̀. Ọlọ́pàá ló ní patrol. Night àwọn méjì ń ṣe. Ṣé o rí láìsẹ̀? Ó ti yé mi. Má jẹ́ ntọ́ yẹn. Gbogbo eléègbé sí ọkàn bẹ̀. Jẹ́ kí n lọ check it out. Tó o bá ṣe point ara ẹ̀, má kò mi lọ máa ní. Okay, I'll fẹ́ feedback. Ọmọdé wa kọ́ bẹ̀rẹ̀ ṣìnà. Ó máa ń jọ wọn lójú. They tell you no go here. All this rebanded. I'll get. No. Morenikeji Azan. Olani Isobanjo. Oh my God. Elai. Look at you. Okay, oga o ti ẹ bèrè mi láti jọ́ ẹ. Àwọn náà mọ̀ pé ọmọkùnrin náà, eh? Kí ló wá ṣe ń bí báyìí? Actually, èmi àtọ̀rẹ́ mi wá ṣe short meeting bí báyìí. Àwa ní pé ká kàn ra jókòó síbẹ̀ nǹkan ní last time there, you know. Ó dà bẹ́ẹ̀, èmi náà wá get àwọn wines bí báyìí, but mo ò dẹ̀ rí bá máa yẹn, so mo ní kí n jókòó dé bóyá. Okay, oh yeah, okay. Bóyá kí bá máa yẹn tó dé, why don't you just meet my friend? Oh, no problem. Come on. Morenikeji. Oh, look at you. You are not looking bad. It's my friend. Sit down. Anyway, ọ̀rẹ́ mi ni, schoolmate mi ni. I tell you, mo mọ̀ rí. Your friend? Yeah. Ẹ mọ́ra? Mo mọ̀ dáadáa. Wow. Ṣé ní Billionaires Club? Peckers àbí Ìyá Nkechi places? Kí ló mean by that? O lè rọ́mọ kọ́mọ ní Billionaires Club. Àwọn solid bills ló máa rí bẹ́ẹ̀. And besides, eléyìí schoolmate mi ni. I tell you. That's Henry, my friend. Oh, hello. Henry Ruko. Morenikeji Azan. That's my name. Morenike, kí ló fẹ́? Bama! No, má worry. Jẹ́ kí n tètè máa lọ torí ọkọ mi. Ẹ ti marry? Of course, yeah. Mi ò rí bẹ́ẹ̀ lọ́wọ́ yín ni. Ẹ má worry, fine. No, má ṣe bẹ́ẹ̀. A tó máa lọ àwọn ọlọ́kọ̀ àwọn ń dọ́dọ̀ àwọn ilé. Kí ló mean by that? Ṣáwa ò níyàwó ńlé ni. Ṣáwa náà ò níyàwó ńlé ni. Jẹ́ kó enjoy ara ẹ̀ náà. Ọkọ jẹ́ kí n gba contact ẹ̀, a máa sọ̀rọ̀. Pèmí àti Morenikeji ṣèpàdé nìyẹn. Ìwájọ́ wa. Jọ̀rẹ́. He's just so perfect for me. Àti wà, àti ìṣesí ẹ̀, àtọ̀rọ̀, gbogbo ẹ̀ ló bá mi lára mu. Ẹni bí àwọn onírà ohun ẹ̀. Onífàájì èèyàn bíi tiwa yìí nìkan lọ̀rọ̀ wa lè yé náà. Ìwọ náà wò bó pẹ́ bóyá ń sìn, Uncle Túndé máa rò pé bóyá o ti mú ṣìnà mọ́ nǹkan tá à ń sọ yìí ni. Ṣìnà kẹ̀, Ọlọ́run má jẹ́. Ọlátúndé mi trust mi, má tiẹ̀ sọ̀rọ̀ lọ síbẹ̀ yàtọ̀. Mo mọ̀ pé wọ́n trust ẹ, but ìwọ náà wo nǹkan tá à ń sọ yìí náà. Bí wọn ò bá sọ̀rọ̀, àwọn family á sọ̀rọ̀, àwọn ọ̀rẹ́ wọn á sọ̀rọ̀, àwọn ará àdúgbò wọn á tún sọ̀rọ̀ sí. Ó dáa, má ronú mọ́. Ọlọ́run á kọ́ mi mo ṣe. Ọ̀rẹ́, tọ́mọ yẹn bá lè gbà fún mi lé nìyẹn. I'll be the happiest guy. Bọ́bọ̀, o kàn waste time tèmi rí báyìí because ọmọ tó ń sọ yìí kò kó ẹ̀jẹ̀ rárá. Bọ́bọ̀, yahoo boy ni, bó ṣó yahoo boy tó bá ti já láyé yìí, tó bá kò lè já tó máa fi kú láyé ẹ̀. Yahoo boy no dey lack, ọmọ pọ̀ ń ta. Ẹ̀mbàsì, bóbìnrin ṣe máa ń ṣe nìyẹn. Tó bá kọ́ pàdé wọn, máa kọ́kọ́ fi ẹ̀ ṣakọ ṣe gbogbo ẹ̀bọ̀ tó bá rí wọn tán. Wọ́n á ṣe kí ni wọ́n máa fall in love náà ni. Okay. Ó ti mọ̀. Baby, what's up? Fine. How are you doing? Fine. Báwo ni? Ṣé ọ̀rẹ́ ò jíṣẹ́ mi fún ẹ ni? Mo ti rán sí ẹ, mo fi pé yẹ kó ti jíṣẹ́ fún ẹ ni.
kò sọ wọn kan fún mi kò jíṣẹ́ fún mi. Okay, tí ó bá jíṣẹ́ fún ẹ̀hún lèmi sọ fún ẹ kò sáyè cause I'm a married woman. Mo mọ̀ pé married woman ni ẹ mo kàn fẹ́ kí màtẹ́jọ jọ rẹ̀ lásán ni. Jọ eré kí lájà tèmi fẹ́ máa bẹ́kùn tiẹ̀ ṣe. Ṣé mo jọ ẹkùn lójú ẹ ni? Mo kàn lè jọ ẹkùn mi ò lè pẹran. Maybe anyway mo fẹ́ kó mọ̀ kankan gbogbo obìnrin tẹ́ bá ti rí nílé ọtí kọ́ láṣẹ́wó kọ́ lónírìnkùnrin kó lè lọ erase yẹn kúrò ní mind ẹ̀ ṣó ti gbọ́. Ẹ ti bọ́ fi bèbí ilé ẹ̀kọ́ yẹn ká lọ ṣùgbọ́n kí ni gbogbo eléyìí tó ń ṣe náà. Anyway ẹ bá mi wọ́ kúrò nídìí mọ́tò mi. Ṣòwò nǹkan tó fojú mi lórí. Bébì ní sùúrù. Ewu la rí gbọ́. Àǹtí mi ẹ má bínú mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn bó ẹ máa dáríjì mí náà ni ẹ jọ̀ọ́ nítorí. Ó ṣe mí ìjókòó ó ṣe mí ṣó mọ̀ pé àkéde kọ́mọ ní màdẹ́tẹ̀ tó wá sí lè dánú gbogbo ìwọ ló ní láìfẹ́ tó bá dẹ̀ ṣe wọ̀ ló ṣe lè líìfẹ́ èmi ò bí ní sẹ̀ mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn torí ẹ̀ náà ni mo ṣe wá. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Mo ní kí n wá sọ fún yín ni pé mo fẹ́ divorce Olatunji. Divorce? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? As in pé kálàáfíà lè wà kó ní kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ kí nǹkan lè wà òkè. Ó dà kó ti bẹ̀rẹ̀ sí ṣe tíátà as in òun act fún mi ní àbí ìwọ fẹ́ fọkọ sílẹ̀ ìwọ divorce ṣé kìí ṣe pé ọwọ́ pò fẹ́ kó wá síbí báyìí oh anyway mi ti gbàgbé kí n sọ fún ẹ ọkọ mi ti gba transfer padà wá láti Abuja sẹ́kọ̀ọ́ ẹ sọ he's coming in anytime from now kó lè mọ̀ kókò sáyé fún ẹ ń bí and ṣé o mọ̀ pé ilé yẹ́dì làbẹ́òkúta àti gbogbo ẹ̀ rent kò má lè máa fi pé bóyá o láyé ń bí kan tó fẹ́ lọ máa gbé bóyá ilẹ̀ fẹ́ kó lọ Kano street bóyá o máa rí yàrá ń bẹ̀ àbòtí rẹ̀ nìkan tó ń tún ẹ̀ kí ni problem ọmọ yìí náà ìwọ fẹ́ filé ọkọ ẹ sílẹ̀ ṣé bí mo bí ẹ̀kọ́ tó bá rí pé ṣé o rẹ́dì olóò rẹ́dì. Bọ́ ó yẹ kẹ́ try kẹ́ understand gbogbo nǹkan tí mo fẹ́ ṣe fáǹfààní títí ẹ̀ náà ni. Ó ò lè lálàáfíà ó báwo ṣe fẹ́ ní ó ò lè ní kó sì bóyá fẹ́ lálàáfíà bẹ́ẹ̀ ni èèyàn tí ò bá sì lè dúró kó báyìí kó jókòó sílé ọkọ ẹ̀ ìwọ ló fẹ́ ṣe wedding ìwọ ló dẹ̀ ló fẹ́ ṣe marriage ó dẹ̀ ti ṣe nìyẹn ó máa fara dà á ni ibo ló ń kọ́ lọ kí ló ń kọ́ kiri èèyàn bẹ́ẹ̀ ló nílé wa tó wá ṣe lé mọ́ṣú àbótí nìkan tó ń tàn ẹ̀ jẹ ọ̀dà àpótí nìkan tó ń fi style tàn ẹ̀ jẹ pé bóyá òun máa gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀ wo òbí ló mú àbí ẹ̀ ṣe mí. Mi lójú wípé nígbà tí o bá máa ka lẹ́tà yìí mi ò ní sí nínú ilé yìí mọ́. Mo fẹ́ fi àsìkò tọrọ ìdáríjì fún gbogbo nǹkan tí ó jẹ́ àṣìṣe tí mo ti ṣe sí ẹ. Mo mọ bí ẹ̀dùn ọkàn ṣe le tó mo dẹ̀ mọ irú àìsàn tó máa ń fà sára ni mo ṣe rò wípé á dáa kí n lọ lo èyí tó kù nínú ìgbésí ayé mi pẹ̀lú ẹni tó fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi kí ìwọ náà dẹ̀ lè wá ẹni tí ìwà ẹ̀ bá tiẹ̀ mu.
she's just the perfect woman for me. So perfect. Wow. Tó bá jẹ́ lóòótọ́ ni Ọlọ́run dá obìnrin láti eegun ìhà ẹ̀gbẹ́ ọkùnrin. Then Alexa ni ẹni tí Ọlọ́run kọ mọ́ mi látọ̀run. She is my missing ribs. Just so perfect for me. Àti wà, àti ìṣesí ẹ̀, àtọ̀rọ̀. Ló bá mi lára mu. I wanna kiss you now, 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 now. I wanna hold you down. I wanna see you get down below, below, get down below, below, yeah. Baby, get down. I want to see you wind that down, yeah. I love that frown. Don't you give me all that frown, yeah. I love you smile, baby, want it down now. Would you give me more? Baby, come and give me more, yeah. I want to see you, I want to hold you now. I don't know what to say. Okay, I want to, baby, I go play, oh. Hello, lo fẹ́ baby, sọ̀rọ̀, jẹ́ ká sọ̀rọ̀, já lọ kọ̀rọ̀, baby boo, you know what's up, man. Baby, my saw me the baller, you know, it's way you're cool, and I'm fresh and clean. Don't ask me, baby, I don't be so lonely now. I wanna kiss you now, 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 now. I wanna hold you down. I wanna see you get down below, below, get down below. I wanna love you now. I wanna kiss you now, now, now. I wanna hold you down. Ṣé wàá rí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn olólùfẹ́ tí mo sọ̀rọ̀ wọn fún yín sìn? Ìdí àti ìtumọ̀ nìyẹn tí mo ṣe ni pé kẹtẹ̀ra yín nú dáadáa. Pé ṣé kinní yìí ó wá látọkùnrin méjèèjì àti pé pàápàá ṣé o ti stọ́dì ọkọ tó fẹ́ fẹ́? Ṣé ọkọ tó fẹ́ fẹ́ náà ti stọ́dì ẹ̀? Gradually òun máa change system yẹn sí level tó òun fẹ́. Ó ti gbàgbé pé ó lè má ṣeé ṣe torí wípé àlàbọ̀run lè tibẹ̀ kó di ẹ̀wù. For instance, àìmọye ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa lọ ṣe blood test nípa genotype wọn. Tí wọ́n bá débẹ̀, tí wọ́n bá rí pé kíní yìí kò wà compatible due to ìfẹ́ tó bò wọ́n lójú. Wọ́n á ní kò ní mí ní jèrè nígbà tá bá máa fi bímọ gradually SS ó possible kó di AS ó possible kó di AA, but tí ọmọ bá máa fi wọ̀ wàhálà wá dé, ọmọ á bẹ̀rẹ̀ sí ní sick. Tọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní sick, tí bàbá ń ṣe wàhálà, tí ìyá ń ṣe wàhálà yára ń dẹ̀, àwọn méjèèjì á bá dojú ìjà kọra wọn. Olórí burúkú ẹ, ká ní mo mọ̀ tẹ́lẹ̀ ni mi ò bá má korí sí náà, ká ní mo mọ̀ tẹ́lẹ̀ ni mi ò bá má fẹ́ náà, but ó mọ̀ nígbà yẹn
but ìfẹ́ tó rúbọ lójú ni ò jẹ́ kó lè ṣàtúnṣe. Náà ijó tó wáyé kó ti jó níbẹ̀rẹ̀ àwa dijó tó máa jó tí ò ní lè stop mọ́. Bẹ́ẹ̀ ọkọ mi á wà ọ̀mùtí ni àmúgbó ni ó máa. So I was hoping that with about to marry, Machalati explain, let them understand it. So from there, I'll continue life. But if I go into the marriage, I think I'm doing myself. So I think we just need to go back to the drawing board. Get down, I want to see you wind that ground, yeah. I love that frown.